Gist Entertainments. Àwọn onímọ̀ ìṣègùn òyìnbó ti sọ àbájáde èsì àyẹ̀wò wọn lórí àìsàn tó ń ṣe Saheed Òṣùpá. Àdúrà ló kù táwọn olólùfẹ́ Saheed Òṣùpá ń gbà fún ọkùnrin olórin fújì náà lẹ́yìn tí àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tilẹ̀ wa àti tòkè òkun ṣe oríṣiríṣi àyẹ̀wò irúfẹ́ àìsàn tóhùn tó lè máa ṣe Saheed Òṣùpá lágọ̀ọ́ ara. Èyí sì ni àbájáde èsì àyẹ̀wò wọn. Ìwádìí wa fìdí ẹ̀ múlẹ̀ gbangba wípé òjòjò ń ṣògùn ara Saheed Òṣùpá, ara ògùn ò sì le dáadáa. Èyí ló sì fà á tó jẹ́ wípé orí ìjókòó ni gbajúmọ̀ olórin fújì náà ti ń kọrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí látàrí àìlera tó ń bá a fínra lágọ̀ọ́ ara. Bí àwọn kan ṣe wá ń gbé e kiri wípé májèlé yẹn poison ni Saheed Òṣùpá jẹ, bẹ́ẹ̀ náà làwọn míín sọ wípé àìsàn onígbá méjì ló ń da arákùnrin onífújì náà láàmú látàrí bó ṣe máa ń bì tó sì máa ń yàgbẹ́ nígbà táìsàn ọ̀hún bá dé. Àmọ́ ẹnìkan nínú àwọn tó súnmọ́ Saheed Òṣùpá ta wá lólobó àbájáde èsì àyẹ̀wò tí àwọn dókítà ṣe fún ọkùnrin olórin fújì náà Saheed Òṣùpá wípé ohun tó ń fa àìlera sí àgọ́ ara Saheed Òṣùpá ó dá lé orí àrùn inú. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, àwọn dókítà sọ wípé àrùn inú ló ń fa àìlera sára Saheed Òṣùpá, ṣùgbọ́n irúfẹ́ àrùn inú tó jẹ́ gan-an ńlá àti ìmọ̀. Gẹ́gẹ́ bí ohun tá a tún gbọ́, àwọn onímọ̀ ìṣègùn òyìnbó wọ́n ní tí ikùn bá ti tóbi lábàádì ó lè ṣokùnfà onírúurú àìsàn tí ó máa ṣèèyàn lágọ̀ọ́ ara. Ṣùgbọ́n àdúrà tiwa ni pé kí ọba mi òkè kó bá a fún Saheed Òṣùpá Akórèdé, King of Fuji Music, ní àlàáfíà tó péye àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Tẹ́ ẹ bá fẹ́ máa jẹ̀gbádùn bó ṣe ń lọ láàrin àwọn òṣèré àtàwọn celebrities wa ní yàjóyàjó, ẹ subscribe kẹ̀dẹ̀ like fídíò yìí.